ṣe kankan wípé wọn kì í fi ẹ̀sìn ṣeré. Wọ́n sin Ọlọ́run yẹn títí dìgbà tí ọlọ́jọ́ tó pè wọ́n. Wọ́n rántí ní last Sunday tí wọ́n wá tí wọ́n á jọ́sìn. Èdè ètò ọjọ́ tí wọ́n máa tó lọ máa pè wọ́n. Wọ́n ṣe ẹ̀sìn yẹn lọ́jọ́ yẹn, ìjọba ọjọ́ lọ́jọ́ yẹn gan-an. In fact, bẹ́ẹ̀ ni pé màlíkà yẹn gan ti sọ fáwọn pé ọmọ máa palẹ̀ mọ́ àkókò ti tó. To round it up, not to take much of our time, ni wípé màmá yẹn wọ́n sin Ọlọ́run, wọ́n dẹ̀ mọ Kristi kí wọ́n tó mọ kú. Jésù Olúwa wa. Neighbors, àwọn ará àdúgbò. Praise the Lord. Praise the living Jesus. I want to thank God for the life of my darling sister, Mrs. Adedoye Odunuga. I didn't know I would be standing here to talk about you. But then, who are we to question God? But we just have to give Him glory. Mommy Annie, as we always call her, she's too good, humble. She's my sister from another mother. We discuss so many things. She's respectful. She loves everybody. She does not even behave as if she's a celebrity's wife. Anytime, Tabadira, if she's driving, she will park. So many people around us give testimony concerning her. If she's going out, she will pick you, she will roll down, she will greet everybody. She has been so nice, and she's very, very hardworking. Because I remember when she used to have a shop there. We used to come and knock her door. Mommy Annie, tí ṣe sobo, tí ṣe fish rolls. She's a wonderful woman, a woman of God indeed. We will all miss her. We will all miss her. It is well. Thank you. It is well. Actually, from our family, nínú ẹbí wọn gangan, ìyá àbúrò tàbí ẹ̀yà. Praise God. Hallelujah. I'm Daddy. She's my mother. She's a sister. Next person. But the beautiful part of her is that she's very truthful. She will never lie. She's always like this. No matter what, she will tell you the truth, and she will always stand by you. I love you even in death, and I'll continue to love and respect you. Thank you for being a wonderful mother. Thank you. God bless you. From husband's family. Praise the Lord. Hallelujah. Monesi melody. The part I can never forget was when her mom's sister was doing her 50th birthday in Ibadan. We were all there. Because someone near me, she now came outside. She was looking so sad. And inside her she said, I know all is well. I didn't even know what happened. She just said, I know all is well. And what mommy did was, mommy gathered her friends, as in her mom, her late mom, gathered her friends. They now put mommy at the center. They put her at the center, and the talk was more of different kind of thing. I can tell you confidently, when I entered the scene,
I saw that if this woman gets back to Lagos, I am very, very sure she's packing out. That's why I said this woman is someone that when the young ones that are yet to get married, you're praying for a beautiful woman with such a wonderful heart, with understanding. You pray for someone like that. Because that day, I said, don't be any, I won't lie to you. If it is me, this day, I'm leaving this family. But what they did to her that day is enough for her to leave the family. But I tell you, this family is what this family is today because of Orin. No, I can say that confidently. Everybody can testify to that. Right from when they were still at grammar school. I mean, I'm talking about frustration all the way from that end. But I tell you, she is indeed a woman to reckon with. And I pray the Lord will actually accept her. Thank you. Thank you. Go on the follow and look here. Ọdún ló pé 18 years tí mo ti mọ ìyẹn. Kò ṣe nǹkan tó bí mi nínú. Ó dẹ̀ máa ń tọ̀yàn lé kí wọ́n tó kọ́lé tí wọ́n ń bí àti tó ń bọ̀. Mo rí pé fámìlì tó ti jáde, fámìlì tó fi yangàn yìí. Akọ̀wé gbogbo ẹ̀ lẹ́ni ó ń dùn, ilé ti wà, mọ́tò ti wà, ìyá jẹ wọ́n gan sẹ́yìn o. Ṣùgbọ́n ìyẹn ní òun kò fọkàn jẹ́, ṣìgbìlì ìjà ìdúró òkè. Ìtò wá jẹ́ tó yà mí lẹ́nu jù. Mo fẹ́ bẹ̀ àwọn tí a jẹ́ onígbàgbọ́. In any circumstances you meet yourself, ẹ try kẹ́ máa mú àwọn ọmọ yín sí ẹ̀sìn tẹ̀ ń ṣe. Ilé mi dì sí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní bí ìyẹn àti ọkọ ẹ̀ mọ ìtọ́jú ọmọ ètò tó lọ sílé ìwé tí owó yẹn pọ̀ wọn ò tẹ́kọ̀ process. Ó tọ̀ sí gan. Ṣé wá rí kejì? Gbogbo àwa tí a wà bí ẹ jẹ́ ká ní ìforítì. Ìyẹn lè ó dùn mí because àbí wọn máa pèsè lọ́wọ́ wa mo kàn ń wò báyìí ó ń bẹ kí ló ṣe àbọ̀kọ́ mi ò sí ọ̀kan ẹ ṣàbá gbàdúrà ṣùgbọ́n ìfún ta fẹ́ ṣe bíbélì wípé kíyèsí ó ju àgbà lọ ta ni yóò bí pẹ̀lú lójijì gbogbo ẹbí Doyin gbogbo ẹbí Òdúlógà ẹ má bọ̀kàn jẹ́ ohun Olúwa ni God bless you. I want to quickly recognize the presence of a renowned man of God in our midst, Prophet Dr. Samuel. God bless you, welcome. Authority and his wife. God bless you. Ẹ ṣe ẹkún fẹ́. Láti inú kótó nípa ká wọ́n mọ́, ẹ ká fún àwọn báńkì náà láyé. Ìyàpá nínú báńkì. Hallelujah. Orúkọ tèmi ni Babatunde Kọ́láwọlé. Mo jẹ́ mánéjà dáre nílẹ̀. Àkọ́kọ́ náà ni pé ìyẹn lè jẹ́ ènìyàn tó ṣe fi ọkàn tán. Ó jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ ènìyàn. Ìyẹn ni mo rí gẹ́gẹ́ bí ìyàwó ọ̀gá tí ó kò kí ń wò pé ọmọṣẹ́ àwọn ilé ọmọṣẹ́ ni wọ́n ó máa gba èèyàn tọwọ́ tẹsẹ̀ ni tá a bá lọ ṣiṣẹ́ ta dé lóru ó jòrò yẹn ni á jẹun ìdí tó jẹ́ jáde láti sọ̀rọ̀ ni pé ìdílé yìí ni mo fi lè ní ìyàwó nínú ilé mo jẹ́ ọ̀kan tí mo pẹ́ láti ṣèyàwó ṣùgbọ́n gbà tí mo ṣèyàwó yẹn ó ń difficult díẹ̀ mo wá ń wo àwòkọ́ṣe inú ilé yẹn
àwòkọ́ṣe inú ilé yẹn ni mo wù. Ìyàwó mi àti ìyá ẹni wá jẹ́ ẹ tó close. Tó bá ti ní ìdojúkọ kan olóma lọ bá. Ìwọ́n mo tó wá rí wúmọ̀ ẹ bí abiyamọ tó dáa téèyàn bá ṣẹ̀ bóyá ṣe ọ̀gá òun lẹni ta lè sáré lọ bá bẹ́ẹ̀ bá wa bẹ̀bẹ̀. Ìgbà tí wọ́n kú tán wọn á wò pé ta ló kù ta fẹ́ lọ máa bá bẹ́ẹ̀ bá wa bẹ Melody. Ìyẹn ni ó máa ń tẹ́wọ́ gbà yàn ó ń tẹ́wọ́ gbà yàn abiyamọ ni iwájú tán ti ṣúkọ kó má bàjẹ́ ẹni tó fi sílẹ̀ náà kéyìn náà bẹ̀rẹ̀ sí. Captain Bank fún Captain ọ̀nà sọ̀rọ̀. Hallelujah. Nísìnyí a fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run ìwúlé àti ajínrere Prophet Dr. Sam Ojo Authority wọ́n máa bá wa gbàdúrà fún ọkọ àti ọmọ láti fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́ wanting to dedicate them to God. Olùwàkójọ kó máa ṣọ́ wọn láti wá lọ kí ìjì kan kó má jà wọ́n lẹ́yìn ìpapòdà ayé àti ìyàwó ọgbọ́n sísè. Hallelujah. Ẹ jẹ́ ká ké dáadáa. Hallelujah. It is well. Amen. Amen. Ẹ̀yin ọmọ, God bless you. Ẹ rí i pé a ti lọ parí gbogbo wàásù. Mo wá kí wọ́n lọ́wọ́. Ìgbà tí àǹtí ẹ̀ ti sọ̀rọ̀, gbogbo tí ń bẹ lọ́kàn pa gbogbo wa ó ti kúrò. Ìdí ni pé àwọn ló kàn jù. Àwọn dẹ̀ lè mú torí tí wọ́n wà àti chairman wọ́n ti chairman wò lé tó táwọn ọmọ ẹ̀ torí tí èèyàn bá lùsì kan lára òbí ẹ̀ you are open for different talk àtẹ̀ntí ò ní ṣe nǹkan kan tí Jésù àfidé àtẹ̀ntí inú ẹ̀ ń dùn gbogbo wọn ni wọ́n á pìyà bí ẹni tí ó fẹ́ràn yín torí mi kéré ìgbà tí bàbá mi kú so I understand it very well so ìdí tí mo fi ní mo gbúdọ̀ wá gangan torí tí yín ló lè jù bẹ́ẹ̀ torí at this point láàrin 1 week 2 weeks family ọ̀tún ó sì wọ́n máa pè é ẹ má bọ̀ lọ́dọ̀ wa ìyá gbọ́dọ̀ jẹ́ yín ẹ má bọ̀ lọ́dọ̀ wa in the next 1 month gbogbo ẹ má bọ̀ yẹn máa fade away at this moment the only friend that you have is God and your dad ìdí ni pé gbogbo aláwáyé àwa lọ́jọ́ kan náà òdẹ̀sẹ̀rí àlèsà àlèlọ lọ́jọ́ kan náà iṣẹ́ tó lọ́n dẹ̀ fún kálukú tó bá ti parí ẹ̀ kò lè fọjọ́ kù so we just always believe pé èèyàn gbọ́dọ̀ darúgbó kó tó lọ all what we live for is to be fulfilled ìgbà tó ní wàásù kan wàásù tó ní kò sẹ́ńtọ́ fẹ́ẹ̀lì bí Mósè mo lọ pé padà you are not a preacher Ọlọ́run ò sọ fún Mósè pé yóò kó wọn délẹ̀ lérí iṣẹ́ tó rán Mósè ni pé lọ kó àwọn èèyàn mi jáde kó ní Íjíbítì he fulfil his destiny irú mọ̀mọ́ tá à ń sọ yìí she has fulfil her destiny ẹ wá wọ obìnrin míì tí ó fulfil ayé tiẹ̀ ọlọ́kọ ọkọ òdìdé ọlọ́mọ orí skul lọ olóma bẹ̀rẹ̀ ẹjọ́ obìnrin yìí ẹ̀gbọ́n bí ọ̀gá dáre mẹ́rin ṣe sọ̀rọ̀ pé bàtà àwọn ti jọ wà when you go to a place like this it's not a place to go and cry ọ̀pọ̀ wa tó ń sunkún ìrọ̀lá pa we are just like it's a place to think you just think about yourself ọba jọ obìnrin pé ọjọ́ wo ni wọ́n máa kí mi kúṣẹ́ lórí ọkọ mi tí a máa jókòó báyìí tí ọkọ mi á lè sọ pé àtijọ́ wà láì jẹ́ kankan nta àjẹlé mi lélẹ̀
ó ṣe òṣèlédìí títí dọ̀la títí dọ̀túnla títí Jésù àfidé orúkọ ọ̀gá ò lè parẹ́ kò lè parẹ́ wọn dẹ̀ ní pé kí wọ́n pè é nítọ́jọ́ ṣiṣẹ́ yẹn so it's a time to think orí tàbá gbàdúrà sí ẹlòmíì níbi tó pretend ìdè kò ní sàmì bàbá ní kí ló ṣẹlẹ̀ sí a ní ìrònú ẹ tó lọ iná ni it's a good praise God this is the best time sẹ́yìn gbogbo àwa ẹbí ọ̀tún ẹbí òsì hallelujah àdúrà tá a máa gbà ni pé ta lọ́lọ́run lè fi fún wa bí ọmọ nínú ẹbí wa tó tún máa rí láì ògo òdà kì í tán